Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist, níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀yìn. Ẹ máa bá wa kálọ. Mo gbọ́ gbà tí Prime Boy sọ pé alẹ́ ìjọ yẹn àkójọ bàbá pọ̀ ó ní but issue kan ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Láàrin ìyàwó àtọkọ. Ó ní issue ṣẹlẹ̀ láàrin Mohbad àti ìyàwó ẹ̀ wọ́n ní argument. Nínú mọ́tò. Ó ní kó òun dá sí i. Ó ní ó dàbí pé òun support ẹ̀ kó má bàa yàwó ẹ̀ sọ̀rọ̀ báyẹn mọ́ because ó dàbí pé wọ́n sọ̀rọ̀ nípa obìnrin òṣogùnrin or something. So ìyàwó ẹ̀ wá ní pé so ìyàwó dá sí ọ̀rọ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní argue. Prime Boy dá sọ̀rọ̀ tó wà lẹ̀ tẹ̀wọ́n lé Prime Boy sọ̀kalẹ̀ ní ẹ̀ Mohbad pé you can't tell me what to do. This is my life. This is my wife. So kàn ẹ́ má dà sọ̀rọ̀ wa ó dẹ̀ lè bọ́ sílẹ̀. A gbọ́ pé Prime Boy lọ bá chief priest nínú ilé láti lọ report nǹkan tí ó ṣẹlẹ̀. And then from that place they left for the house. So the text that ìyàwó Mohbad used to reply Prime Boy, it can mean so many things to me. Please don't come now. It can mean so many things. Ẹni iṣu lálẹ́ àná pẹ̀lú oníṣu pẹ̀lú ọkọ ẹ̀ lálẹ́ àná kò dá sí nǹkan tó yẹ kó dá sí. Ọkọ sì lè máa bínú náà. Àwọn méjì sì lè máa jà lọ́wọ́ tó yẹ pé inú ilé ò tí settle. Inú ilé ò tí settle. But kí ni reason tí Prime Boy gan ò ṣe message Mohbad directly tó yẹ pé ìyàwó ló lọ message. Because he was not behind considering Mohbad ẹ̀yìn ìyàwó ẹ̀ ló gbé sí. So if he had messaged Mohbad lè má dá lóko iṣẹ́ wọn. Torí pé wọ́n ti jọ ní argument lọ́jọ́ yìí. Ọ̀tọ̀ tó support. So I feel that was why he messaged Mohbad's wife. But normally now as a good friend kò make sense nígbà tọkọ àti ìyàwó bá ń jà kí ọ̀rẹ́ wa máa support ọkọ. It doesn't make any sense. Ìyàwó náà ló máa fẹ́ support. Ìyàwó wa náà ń pè. But for Mohbad it might be something like why you supporting my wife? Why not me? So that is why ti Prime Boy if he message ìyàwó pé my bag is there and my manager's bag or director's bag is there. Let me check. Ilé sọ pé don't come now please. Don't come now please can mean like ọkọ mi ṣì ń bínú lọ́wọ́ má ti wà. Àbí ṣe ká sọ pé Mohbad ti kú owó táyìn gbà yẹn ni. Èmi ò I can't say that because he was they said a nurse came after that. Because everything this thing was happening in the morning and tọ́pọ̀ ti kú ni lifestyle tí Prime Boy so message lifestyle ni wá báàgì fún nínú ilé yẹn. Because lifestyle was in the house and lifestyle yẹ kí o rí bag okay I have seen your bag. Only okay, let me send it through a rider. Definitely, lifestyle yẹn gan o máa ní a lot to tell on this matter. And àbúrò Mohbad no, he has a lot to say about this matter. They have to call as he's calling Prime Boy, as he's calling the driver. He's also looking to Mohbad's brother. He should also look into the lifestyle as well to know what happened. And ẹni tó lọ gba báàgì yẹn gan they are supposed to call the person too. Gbà tó gba báàgì báwo ni situation around where ṣe rí? How was the atmosphere looking like? So you can't just judge. Bọ́dà yẹn pé Uber driver ló padà fi kíní yẹn ràn dispatch rider ló padà bá wọn gbé báàgì yẹn wá. Okay, but lifestyle needs to be interrogated. Definitely. They need to interrogate Mohbad's brother. They need to call him and ask him because he was living in the house with them. And there was one I watched that Wumi was saying that the last food Mohbad ate, it was his brother that made it for him. So they need to ask his brother, when did he make that food? Was it on the 10? Was it on the 11? Or on the 12 before he died? Because people are saying that he died on the 11th, not on the 12th. And we heard about it on the 12th of but September. But ṣé oúnjẹ náà sọ pé náà sọ pé no, I'm not saying that type of tikumba. You know, you're asking that what if otikumba gbogbo yẹn. Okay. We need to ask his brother because that abúlé ló ṣe oúnjẹ tó jẹ fún last. So we need to ask his brother gba olóṣùnjẹ fún Ẹgbẹ last. Ṣé on the 10th today láti show olóṣùnjẹ fún ni. About the 11. So that we will know that okay at on the 11 olóṣùnjẹ fún last definitely 12 tó lọ́pọ̀ kú yẹn òun ló kú or on the time mo fún lóúnjẹ last so definitely down on the 11 nǹkan ti ṣẹlẹ̀ kò kàn jẹ́ kí anybody mọ̀ ni but as of now wọ́n ní wọ́n pè láti gbọ́ there is no fact. There is not. Àfikọ́ ló ń dìde ìjà pẹ̀lú fọ́nrán tí mo wò tí VDM tí ó ń sọ̀rọ̀ àti àtẹ̀ránṣẹ́ tí wọ́n jọ ń tẹ̀síra wọn lórí àgbàgbé WhatsApp èmi ṣe ń sọ màdẹ́sì tún máa sọ Wumi ìyàwó Mohbad ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ọwọ́ láti sọ ọwọ́ ẹ̀ gangan ni a ti rí gbogbo kùjẹkùjẹ tó wà lẹ́yìn. Torí pé òun ló wà pẹ̀lú Mohbad all through. torí pé 247 òun àti Mohbad ni. Tá bá wá wo àtẹ̀ránṣẹ́ ti Prime Boy tí VDM fi sí fọ́nrán tó wà lórí ayélujára tí mo wò a máa rí wípé there is actually a cordial relationship between Prime Boy Mohbad and Wumi
wọn kì í ṣe àjòjì ara wọn rárá. prime boy náà ó sì ní nǹkan tí ò tí ì sọ tán yàtọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ yìí. mo wá fẹ́ béèrè kan pẹ̀lú bí àwọn méjèèjì ṣe ní cordial relationship tó kí ló dé tí Wùmí wọn ṣẹ̀ṣẹ̀ máa jà ń ṣẹ́jú ara wọn wọn ṣẹ̀ṣẹ̀ máa ní misunderstanding láàrin ara wọn tó á dẹ̀ parí ẹ̀. ó ṣe wá jẹ́ àkókò yẹn ni Wùmí wá sọ fún wípé don't come not this time ní sùúrù don't come not this time tí ò bá kí ń ṣe nǹkan tó ní agbára ló ń ṣẹlẹ̀ tó bá kàn jẹ́ wípé wọ́n kàn ṣe ń fi ọ̀rọ̀ tàbí àrùn kan tó bá jẹ́ minor thing kò sí nǹkan kan tó máa ní kó má wà mú báàgì ẹ̀. sì sọ pé báàgì ẹ̀ dẹ̀ wà ń lé. tó báàgì yẹn ó dẹ̀ ti confirm pé lóòótọ́ gbàgbé báàgì ẹ̀ sínú mọ́tò ilẹ̀ dẹ̀ já gbogbo ẹrù kúrò nínú mọ́tò kí ẹni tó ní mọ́tò tó gbé mọ́tò. tí nǹkan kan tó serious ò bá ṣẹlẹ̀ lóòótọ́ ó yẹ kó sọ pé come now come wá gbé gbàtí wọ́n ọ̀dẹ̀ kí ṣàlejò ara wọn. ìfàtí kan nínú chat yẹn mò ń rí tó ń sọ pé kó wọ́n fi rán uber àbí nǹkan. tó tún ṣe báyìí pé please don't come now definitely something is going on. ó lè jẹ́ pé Wùmí ní sùúrù jẹ́ sọ̀rọ̀. because the driver even said they were arguing pé wọ́n ń gbéra pé wọ́n ń ṣe pé olówó he said he doesn't understand you. not in the house o not the argument is not in the house. inside the car now jẹ́ ìyànnà náà kẹ́kọ̀ọ́ mọ̀ ìyànnà náà. they can still continue arguing in the house and he feel like prime boy should not come and interfere. now they say please don't come now the house is if my means don't come now the house is still hot calm down. jẹ́ kí n sọ̀rọ̀ because wọ́n mọ̀ pé prime boy can come to their house anytime don't try to say don't come now please. jẹ́ kí n sọ̀rọ̀ prime boy gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n rí inú ròdì ara wọn kò sí ibi tí Mohbad ń lọ get tí prime boy tí ò ní mọ̀ tí ò ní tẹ̀lé definitely Wùmí náà the same thing. but limit ṣì máa wà láàrin ọkọ àtìyàwó sí ọ̀rẹ́ kò sí ọ̀rẹ́ ṣe lè wò kán close tó wọn lè close bí ọkọ àtìyàwó fine but in every family there is always a particular person that you always have access. ìyẹn wà. Shall get me either from the family from the husband side either from the wife side which they might not even prime boy is one and prime boy is one. ṣe àpò wọ́n tún gbé fún ọ̀gá ìdájọ́ tó bá jẹ́ wípé mo bọ́ jọ jẹ́ kí n fi ìdí ọ̀rọ̀ mi múlẹ̀ tán kó tó sọ̀rọ̀ jọ mo bẹ̀ẹ́ ni jọ tí ó bá jẹ́ wípé kò sí nǹkan kan tó serious tó ń ṣẹlẹ̀ tó kàn bá jẹ́ pé normal argument ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ìsà ẹ má gbàgbé pé kò ṣẹ̀yìn prime boy gan argument yìí ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ lójú prime boy so kò sí nǹkan tí tó ṣòdì sí tó ṣàjòjì sí mọ́ nínú conversation tó wà lẹ̀ níbi tó bá yẹ pé ìgbà tó tẹ̀ sí délé gan wọ́n sì fọ̀rọ̀ tómi kó rọrùn pé irọ́ ni kíní kan kò ṣe nǹkan tó yẹ kò sí nǹkan tó ní kí prime boy má gbọ́ sí kò ṣe nǹkan tí ò yẹ kí prime boy má gbọ́ sí. kò tó nǹkan tó yẹ kí Wùmí máa sọ pé don't come this time. definitely opposite pé argument ti ṣẹlẹ̀ Wùmí ti gbé nǹkan ti lámú lórí kò sí nǹkan tó ṣẹlẹ̀. Allegedly. Yes, ó ti wọ́ lọ bìkan, ó ti lọ wọ sábẹ́ bẹ́ẹ̀dì, ó ti mí ló ṣẹlẹ̀ o. Allegedly. Mo kàn ń sọ ọ́ ni. Tí ó fi lè ní wípé má wà ní àsìkò. Let's not look at it this way. Àbí bóyá nǹkan ti ṣẹlẹ̀ gan gbà yẹn, bóyá òkú bá ti kún gbà yẹn. Ẹni tó tún lọ don't try láti tidy everything up. Ẹni tó tún lọ bá prime boy gba báàgì. Ìwádìí fi múlẹ̀ wípé ó tẹ̀lé má mọ̀ kankan ṣùgbọ́n ìwádìí fi múlẹ̀ wípé wọ́n jẹ́ kó wọlé ẹnu ọ̀nà báyìí. Ló dúró sí. Ni wọ́n ti lọ gbé báàgì. For lifestyle ló gbé báàgì. Yes, lẹ́nu ọ̀nà ni wọ́n ti lọ gbé báàgì fún. House. Definitely lifestyle. Wùmí. Something ọ̀rọ̀ yìí ju bí a ṣe ń fà lọ. Ká tún wá wò báyìí wọ́n ti torí onífọ́nrán kan tí mo tọ́ fún mi pé prime boy àti Mohbad wọ́n yọ wọ́n ṣe síra. Gẹ́gẹ́ bí driver yẹn ṣe sọ. during the argument ni o láti inú mọ́tò. ó ní fídíò kan tí mo wò ń gbà yẹn nínú mọ́tò nígbà yẹn nígbà tí gbogbo ikú ẹ̀ fi ń lọ yẹn nígbà yẹn pé there was a time they raised hand to each other wọ́n jọ dọ́ra wọn. It was the bag issue náà ló kọ́ sí i. so wọ́n bóyá wọ́n ti jọ yọ wọ́n ṣe síra wọn. láti inú mọ́tò hold on. Okay. There is a video that came out that wọ́n jọ yọ wọ́n ṣe síra wọn. Probably Wumi was trying to avert that same thing. Wọ́n sọ pé please don't come now. Má tó message but I come and carry my bag. Don't finish please don't come because ẹ ti jàkálẹ̀ àná already. Ẹ ti wọ́n ṣe síra yín. Wọ́n tún wá wálé ẹ tún bẹ̀rẹ̀ sí ní ra yín again. It might be that reason that only please don't come now. Fọ́nrán tí wọ́n sọ yìí kò tiẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Torí fọ́nrán yẹn wọ́n ti gbé léta wọ́n ti gbé léde
kí ohun tó ṣẹlẹ̀. irọ́ o àlejò ìkàlọ́ sí Kòròdú. even the driver said ìṣẹ̀lẹ̀ tó the guy only the prime boy. ẹ má gbàgbé pé ẹ má gbàgbé pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ẹ má gbàgbé pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ágúmẹ́ǹtì láàrin Wumi àti Mohbad ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní inú mọ́tò gẹ́gẹ́ bí awakọ̀ ọkọ̀ yẹn ṣe sọ. nǹkan tí ó dẹ̀ fà á tí Mohbad fi yọwọ́ ìṣẹ́ náà ni wípé prime boy ó fẹ́ máa nanu sí ọ̀rọ̀ tí àwọn méjèèjì ń sọ tí ò kàn ẹ̀dẹ̀ má gbàgbé o dírẹ́gbà yẹn sọ wípé Mohbad gan ó ṣe bí ẹni tí tó ti mọ tí tó ti high ọtí yó tó yẹ na prime boy. ẹ gẹ́tì it could be number one nǹkan méjì ló lè fà á ó lè jẹ́ pé Mohbad jẹ́ nìkan tó wà very very aggressive ẹ get number two it could actually be that ọtí tó ń mu no the driver said òwe ọmọ tí o. ẹ no mo kàn ń sọ but it was as if ó ti high ẹ get báyẹn there might not be something serious láàrin Mohbad àti prime boy tó wá máa dé level wípé Wumi ló máa tabadẹ́lì ká fi ojú sùnùkùn wò náà prime boy àti Mohbad ó ṣeé ṣe káwọn méjèèjì ti jọ wà gan kó tó pàdé Wumi. àwọn ti jọ wà wọ́n tó jà pàdé ẹ̀. so understanding yẹn gan ó possible kó ṣe dáadáa láàrin àwọn méjèèjì ju láàrin òun àti ìyàwó ẹ̀ lọ. and àwọn kankan wà tí prime boy ti máa mọ̀ nípa Mohbad nípa Mohbad tí Wumi gan lè má tí ì mọ̀. oh ìyẹn possible. ṣe gẹ́tì kan tí mò ń sọ so gbogbo fọ́nrán wọ́n kó fọ́nrán jọ wọ́n kó kinní kan jọ yìí Ọlọ́run nìkan ló yé wèmí wá sọ wípé please don't come yẹn ó túmọ̀ sí oríṣiríṣi. a lot of things ló túmọ̀ sí. ó lè túmọ̀ sí pé don't come bóyá ó ti ṣe àṣemáṣe kan nulẹ̀ or don't come because yesterday ẹ̀yin méjì yọwọ́ ìjà síra yín kẹ́tí wá wálé kẹ́tí wá continue ẹ̀ please don't come now ó tún fi now yẹn sí o please don't come now and that was around 1:48 or 1:38 p.m. in the afternoon so don't come now yẹn kàdé don't come now means don't come now ẹ̀yọ̀ jàládé àná àìṣẹ́ sẹ́tù ẹ̀ ní o tún máa bọ̀ ní ìṣẹ́ ẹ̀rọ àti bẹ́ẹ̀ sí ní jarantu don't come now so it means so many things. ọ̀rọ̀ tó sọ yìí ṣé mo pé ìgbà tí the point you just dropped ẹ má bínú sir the point you just gave now o sọ through your own perspective. yes. tẹ́mi náà bá wa máa sọ in my own perspective màá ní Wùmí ti gbé èkó ti fọmọ lórí ó ti pa Mohbad ṣe ń allegedly ni o allegedly ó ti pa ló ṣe ní kò jọ máa wà báyìí kí àṣírí má bàa tú olóòtú torí gẹ́gẹ́ bá ṣe ń kọ́ ìgbà tí gbogbo period gbà yẹn tí prime boy àti Wùmí tó jọ ń communicate wọn ti inform baba Mohbad nípa anything and by the time tí baba Mohbad fi máa délé yẹn according to baba Mohbad ó ní wọ́n ti embalm without his own consent. so nǹkan tí mo fi wá sọ pé ó ṣe é ṣe kó jẹ́ bóyá nǹkan tí wọ́n busy pẹ̀lú tó ń wá solution nínú ilé tó ń wá solution sí nìyẹn. please don't come now because with the relationship ẹja wo because in a normal sense kò yẹ kí wọ́n tẹ̀ tí embalm ọmọ yẹn kí ni wọ́n embalm ẹ̀ fún àbí màmá yẹn without even kò tẹ̀ tí ì sí hospital kí ni kankan bẹ́ẹ̀ náà kò tí ì sí any medical report. so they said ní gbogbo nǹkan they said Mohbad's brother is living in that house. There's no how you will be an artist that you be living alone with your wife. It's not possible. That's what I want thing I should do. Exactly. Obviously people will be many and plenty in your house. But tó bá jẹ́ ẹni tó wá like privacy nǹkan. tó ń sọ pé as an artist. a lot of people wà nílé yẹn. as a singer. no èmi kàn tẹ̀ sọ opinion tó mú wá I'm telling you as a singer. no value privacy. hello as a singer. Again, irú nǹkan tẹ̀ ṣe síbí báyìí. There's no how you want to do. tẹ́ bá fẹ́ ṣe ní sínú ilé yín kò ṣe wípé àyè ò gbà yín pé ọkọ̀ síbi tẹ́ fẹ́ ṣe sí ṣùgbọ́n ẹ gbé wá síta nítorí wípé ẹ fẹ́ orí wá ògiri wá nínú ilé yín ẹ̀dẹ̀ fẹ́ wọ́n máa fi ẹ̀ kankan tó ṣẹlẹ̀ láàrin àwọn ẹlòmíràn tẹ́ pé wọ́n value privacy. Not as a singer. ẹ get báyìí. Not as a Nigerian singer that you are connected to all these people like Naamani and Samilari. You can never be alone. So it's obvious you can never be alone. You will have people living around you. gbogbo nǹkan tí mo ṣàmọ̀ ní wípé for example lifestyle was in that house. tí mo mọ̀ ní wípé ohun tó pamọ́ lójú èèyàn. kéde lójú Ọlọ́run kéde báyìí. torí gbogbo tá a sọ wọ́n ní don't come now it means different things don't come now kọ́ bá wà kẹ́ bá wà jarantu
Don't come now because my husband is still angry. Don't come now because we're trying to settle a dispute. It can mean anything. So ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ yẹn ó kẹnu díẹ̀ ó kẹnu àmọ́ eléyìí tí very dark man ti dá sọ̀rọ̀ yẹn báyẹn táwọn tún ti pa Mohbad tí wọ́n learn in the hard way. Bẹ́ẹ̀ rí pé. In my own opinion sef, tó wà ń jọrọ yẹn wọ́n pọ̀ gan. Wọ́n pọ̀. So nobody should just shift anybody's attention away from some people. Everybody has one way or the other to contribute to his death. Nobody. His wife, prime boy, lifestyle, his brother, Sam his Larry. father, his mother, Sam Larry. Everybody has something to do. One way or the other. Ẹyọ kọ̀ọ̀kan. One way or the other. Ẹyọ kọ̀ọ̀kan lèèyàn máa yọgí mọ́. Allegedly everybody has something to do. díẹ̀ náà ni torí tó bá pẹ nìkan tó fọ̀rọ̀ wá lẹ́nu wò yóò já síbi kan. Bẹ́ẹ̀ni. Ṣóye nìkan tí mo sọ. Ọwọ́ tí very dark man tẹ̀ gbé ó make sense gan. Torí bó bá ṣe interview wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Òtítọ́ ọ̀rọ̀ ó máa padà fojú hàn. Àbí á gbé wá bí. Bẹ́ẹ̀ni. Á gbé wá sórí ètò. Kábàlẹ̀ lẹ́rìn kábàlẹ̀ rẹ̀. So ẹ̀yin yẹn wáyé wo nírì jù báyìí lọ ó ní don't play tí wọ́n bá play ńkọ́ you will learn and you will learn in the hard way. Ṣé àwọn tó lọ́wọ́ lórí ikú Mohbad jẹ̀nàjẹ̀nà ó ti máa dé bá wọn báyìí torí pé. àmọ́ tí ẹ fẹ́ sọ kankan ẹ má bínú ẹ dákun kọ́ mọ̀ sílẹ̀kùn airport fẹ́ ní kankan lọ́wọ́ ta wà yìí o torí àwọn kan ó fẹ́ gbéra o àwọn kan ó fẹ́ gbéra o àwọn kan ó fẹ́ gbéra o èyí sọ̀jú báyìí. kọ́ mọ́ ti gbéra báyìí. so ẹ̀yin yẹn wà ní jù báyìí lọ lórí eléyìí ta ní ká tún sáré sọ̀rọ̀ lé lórí lónìí bó ló ṣe lọ́dọ̀ tí yín bẹ̀ wọn ẹ máa bá wa fi sí abala àríwísí nísàlẹ̀ fọ́nrán yìí ẹ máa bá wa like ẹ máa bá wa comment kẹ́sì máa bá wa share program yìí káàkiri kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára bó bá tún ṣe ń lọ gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́